Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lájú. Ètò lórí gbogbo díẹ̀ ló ń gbèjì lónìí. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbójúlú àga. Òdúdúwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ìlérí. Àwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ní ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbétò lárugẹ. Ètò tó kọjú ògbó ìwà mọ́ni. Àṣà ẹgbẹ́ polówó ọjà wà kájé bùbá yín jẹ. Ètò tó kọjú ògbó ìwà mọ́ni. À ń gbétò lárugẹ, à ń dásà lárugẹ. Ètò tó kọjú ògbó ìwà mọ́ni. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó kọjú ògbó ìwà mọ́ni. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan. Koiki Media ọ̀rọ̀ lágbájú mọ̀ mi. Máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣé yín ló máa fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀ o? Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbàdéjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́ tún pọ̀ sí o. Koiki Media ṣàwà ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àdáńtọ́ àtúnpèrè gidi. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbétò lárugẹ jẹ́ kájọ gbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àtúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o, kọ̀ọ̀kan. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá yọ. Koiki Media àwọn ní bàbá. We bring you up closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ òòdùn kan yóò lára ni. Koiki Media àwọn ní bàbá. Àpèrè dédé Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. Gbogbo ayé ẹ̀gbọ́n, àwa ní bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media àwọn ní bàbá. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Koiki Media àwọn ní bàbá. Àti sọ̀dálẹ̀, àti sọ̀díkẹta. Koiki Media àwọn ní bàbá. Àkótán, àkópèrè gẹ́gẹ́. Koiki Media àwọn ní bàbá.
Koiki Media, we bring you up closer to your doorstep. Koiki Media is around. Is around, oh. Ladies and gentlemen, ladies and gentlemen, Koiki Media is around. Koiki Media. Mo kí gbogbo lé, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán níbi yòówù tí oníkálukú wà tá a ti ń gbọ́ mi. Pápá jùlọ lákòókò tá a wà nínú rẹ̀ yìí, mo kí gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin mọ̀mọ́ mi àtẹ̀yin olólùfẹ́ Koiki Media, mo kí yín pé a kú dédé àsìkò yìí. Bákan náà mo kí wa pé a kú àsìkò ọdún títun èyí tí a wà nínú rẹ̀ yìí. Lágbára Elédùmarè ọba mi Aláwùrábí, gbogbo wa náà lájọ ṣe ọdún ayọ̀. Ẹ̀mí wa lórí ọdún yìí láyọ̀ àti àlàáfíà. Mo gbà ládùúrà pé lágbára Elédùmarè ẹ̀mí wa tó rọ́dún náà ni ó rí parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Bàbá mi Ọláyọmí Kóìkí, mo kí yín pé ẹ kú ìrìn àjò, ẹ kú ìrìn àjò lórí ilẹ̀ káàárọ̀ oòjíire kí a lè bá gba òmìnira. Lágbára Elédùmarè, mo gbà ládùúrà pé nígbà tí a bá gba òmìnira náà tán, a ò mọ̀ ní fi ẹnikẹ́ni ṣàwátì láàrin gbogbo wa láṣẹ Èdùmàrè. Ẹ wò ó, ẹ̀yin bàbá mi, mo kí yín o, mo kí yín púpọ̀, mo kí yín tológun, mo kí yín tọlọ́sà, bẹ́ẹ̀ mo kí yín ti àwọn baálẹ̀ àti ọba ìlú nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo fi kí gbogbo wa, mo fi Odùduwà alálẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire, mo fi kí wa pé a kú dédé àsìkò yìí. Ẹ wò ó, mo mọ̀ pé gbogbo wa la ti ń rí àtẹ̀jíṣẹ́ lọ́tùn lósì tí a fi ránṣẹ́ nípa ètò talẹ́ yìí. Ṣé rí ètò talẹ́ yìí, ètò tó làmìlaka ni. Èmi a máa sọ nígbà gbogbo pé bí a ṣe ń jà fún òmìnira ilẹ̀ káàárọ̀ oòjíire, ǹjẹ́ tí a bá ti gba ohun tó jẹ́ álífábẹ́ẹ̀tì wa, ǹjẹ́ a ti gbòmìnira bí? Ẹlòmíà máa bi mí léèrè pé kí ló ń jẹ́ álífábẹ́ẹ̀tì? Mebí a ti ní ABD àti ABC. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílẹ̀ káàárọ̀ oòjíire lónìí, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ pé ABC àti ABD àyálò ni, àyálò ló jẹ́, àyálò ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá ni pé àyálò èdè, àyálò èdè ni. Ṣùgbọ́n Elédùmarè ọba mi tó dé èmi àti yín, ó fi álífábẹ́ẹ̀tì Odùduwà tó jẹ́ ti àyíbájìògbè tí Odùduwà kọ sílẹ̀ tó ń lò nígbà náà lọ́hùn-ún kó tó di pé àwọn òyìnbó dé. Álífábẹ́ẹ̀tì yìí òun náà ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Òun la fẹ́ kí gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire ká jọ gbọ́ nípa ẹ̀. A ti ń gbọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n tá a bá wo àkókò tá a wà yìí, a ó mọ̀ pé àkókò òmìnira wa náà láti dé yìí. Tó ìbéèrè mi wá rèé sí gbogbo wa tá à ń gbọ́ mi. Ǹjẹ́ tá a bá gbòmìnira tán, tá a gba ilẹ̀ káàárọ̀ oòjíire, ẹ dákun mà, ẹ dákun sà, ṣé álífábẹ́ẹ̀tì tí ó jẹ́ ti àwọn òyìnbó tí wọ́n gbé wá yìí, ABD àti ABC yìí, sóhun náà ni a ó sì tún máa lò? Níwọ̀n ìgbà tí a gbòmìnira, tẹ́ bá wò ó, àwọn orílẹ̀-èdè tó kù tí wọ́n ti wà táwọn náà ń dá sí orílẹ̀-èdè wọn, ẹ rí i pé gbogbo wọn ni wọ́n ṣe kíni, wọ́n ní álífábẹ́ẹ̀tì wọn. Ǹjẹ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire, ǹjẹ́ àwa ò ní bí? Àwa náà ní tíá, a ní álífábẹ́ẹ̀tì tíá tó jẹ́ ti gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ní ilẹ̀ Odùduwà, ní ilẹ̀ káàárọ̀ oòjíire, ilẹ̀ Yorùbá tá a wà yìí. Ẹ wò ó, ṣùgbọ́n àní tí lọ́bẹ̀ ń sìn mú ń bọ̀. Ká tó lọ́bẹ̀, mo fẹ́ kí gbogbo wa ká jọ
kọ orin àkọmọ̀nà wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìṣe wa ni ní gbogbo ìgbà torí pé orin àkọmọ̀nà wa yìí ó jẹ wá lógún gan ó ṣe pàtàkì fún wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi nílé lóko lódò níbi tí ẹ wà ẹ kú ìkàlẹ̀ ẹ kú ìjókòó ẹ kú ìfarabalẹ̀ láti gbọ́ ètò talẹ́ yìí. Tí ẹ bá wo ojú amóhùnmáwòrán yìí ẹ ó rí i pé mo gbé ètò náà wọlé mo gbé ìwọlé o mo gbé ìwọlé mo gbé ìwọlé mo gbé ètò náà wọlé dáadáa. Ṣé wá rí nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi lálẹ́ yìí òun ni pé mo fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká bá mi pín ètò yìí sí gbogbo ìsọ̀rí ìkànnì tí oníkálukú wa wà pàápàá jùlọ mo fẹ́ kẹ́ ẹ bá ń pe gbogbo àwọn ọmọ wa àwa tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá tá a jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ bá ń pe àwọn ọmọ wa sẹ́gbẹ̀ẹ́ ètò yìí níbi tí ẹ ti ń gbọ́ ètò yìí lọ́wọ́ ẹ jẹ́ káwọn ọmọ wa kí wọ́n wà pẹ̀lú wa. Ó ṣe pàtàkì kí àwọn ọmọ yìí kí wọ́n gbọ́ ètò yìí lálẹ́ yìí pàápàá jùlọ àwa tá a jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà. Ẹ̀yin bàbá mi mo kí yín o mo kí yín pé ẹ kú iṣẹ́ ẹ kú ìgbìyànjú mo gbà á ládùúrà pé lágbára Elédùmarè a ó jọ délẹ̀ lérí ni. Mo wá kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ìmúra o a kú ìmúra ìnáwó a kú ìmúra ìnáwó ìyá Yorùbá èyí tó ń bọ̀ tó ti súnmọ́ wa dandan báyìí mo kí wa pé a kú ìmúra gbogbo ilé mo kí wa lọ́kùnrin àti lóbìnrin mo gbà á ládùúrà pé ọjọ́ náà ọjọ́ ayọ̀ ni yóò jẹ́ fún wa a ò ní fi èmi àti yín a ò ní fi ṣàwátì lọ́jọ́ náà. Lágbára Elédùmarè adẹ́dá ṣẹ̀dá ọba tó lè pa tó lè jí ọba tẹ́nìkan ò lè mú bó bá ṣe wù ú náà ló ṣe ń ṣiṣẹ́ rẹ̀ bó ṣe wo Elédùmarè ló ṣe ń ṣiṣẹ́ rẹ̀. Ìmúra ńlá iná lèyí mo tún wá kí wa pé a tún kù ìmúra kan sí lẹ́ẹ̀kejì ìmúra wo tún ni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé rálì ńlá ń bọ̀ rálì tó ń bọ̀ yìí ẹ ti mọ̀ pé èyí tá a fi bọ́ sínú òmìnira ilẹ̀ Yorùbá ni
ẹ dákun mo fẹ́ mọ rí àtẹ̀jíṣẹ́ gbogbo wa àwa tá a wà lórí ètò yìí bí a ṣe ń gbọ́ ètò yìí mo fẹ́ ká mọ rí kọ́mẹ̀ǹtì wa pé a wà ń bẹ̀ mo fẹ́ kẹ́ bá mi pín ètò yìí dáadáa tí ẹ bá wo ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n á sọ pé àwọn ọmọ Yorùbá a ò ní àkọsílẹ̀ Odùduwà kò sákọsílẹ̀ f'Odùduwà àwa ọmọlẹ́yìn Odùduwà ò lákọsílẹ̀ ṣùgbọ́n àkọsílẹ̀ wà ẹ̀wẹ̀ Olódùmarè ó ṣiṣẹ́ rẹ̀ láṣepé àṣepẹ́lẹ̀ Olódùmarè ṣiṣẹ́ rẹ̀ nígbà tó gbé bàbá wa àgbàlagbà bàbá Yorùbá Pòfẹ́sọ̀ Adébámijí Akíntóyè ó gbé wọn dìde fún ìjàǹgbara fún àwọn ọmọ káàárọ̀ òjíire ká lè kú òlóko ẹrú ọwọ́ fi Mósè ó fi tì wọ́n Mósè tó fi tì wọ́n òun ni bàbá wa Dr. gbogbo wa ti mọ̀ olóyè ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé ẹni tí èé ṣẹni àbùkù rárá Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ owó bàbá Àdámì ó fi tì wá ó fi tì bàbá ẹ wo nǹkan tí ń lọ ẹ rí i pé ètò yìí ètò tó lágbára lálẹ́ yìí ni mo fẹ́ kájọ gbọ́ mo sì fẹ́ kájọ pín ètò yìí ṣùgbọ́n gbà tẹ́lẹ̀dùmarè fẹ́ ṣiṣẹ́ rẹ̀ láṣẹ pé ó ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o níbo lẹ wà níbo lẹ fetí sí ìjẹ́ ìríran bí àmọ́ ríran Ẹlẹ́dùmarè wá gbé bàbá wa kan kalẹ̀ ó gbé dìde fúyà ó ní ó yá ìwọ dìde ńlẹ̀ nígbà táwọn agbọn bí táwọn ti ń ṣiṣẹ́ ẹbí lọ àwọn agbọn bí àwọn náà ń ṣiṣẹ́ ẹbí lọ ọyá ìwọ wá dìde kàṣà ìwọ dìde kèsè ọyá irú bíbà yìí náà ni wò ó dìde sí ẹ wá bi mí léèrè pé ta ló dìde tí Olódùmarè gbé dìde òun ni bàbá wa olóyè olóyè Tolúlàṣẹ Ògúntósìn ọmọ wọn nílùú Iléṣà Elédùmarè tọ́ ọ lọ́kun ó fọwọ́ tọ́ ó ní ó yá dìde ńlẹ̀ ó ní bá a ṣe fẹ́ gbòmìnira yìí sẹ́ àlífábẹ́ẹ̀tì Odùduwà tó jẹ́ àkọsílẹ̀ nígbà nìlọ́hùn-ún kó tó di pé àwọn òyìnbó dé káwọn òyìnbó tó wá kó wọn lẹ́rú ń gbà náà kó tó di pé àwa dẹrú òyìnbó lónìí àti ìbọn ń bẹ o a ò tí ìbọn ń bẹ ṣùgbọ́n mo gbà á ládùúrà pé lágbára Elédùmarè ọdún 2025 tá a wà nínú èyí a ó bọ́ nínú oko ẹrú alifábẹ́ẹ̀tì yìí òun nílé yìí ọyá ìwọ wò ó bó ṣe rí nì bó ṣe lọ nì bí a ṣe ń kà á rèé Elédùmarè wá fi ìran yìí ó fi hàn bàbá wa olóyè Tolúlàṣẹ Ògúntósìn ẹ jẹ́ ń sáré yà síbì kan lápá àbì kan ọ̀pọ̀lọpọ̀ wa láti mọ̀ pé orí òkè kan wà nílẹ̀ káàárọ̀ òjíire tí à ń pè ní òkè Ìdànrè òkè Ìdànrè yìí tẹ́ ẹ bá ti mọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ni ó ti mọ̀ pé alifábẹ́ẹ̀tì kan wà ńbẹ̀ tá à ń pè ní adìẹ kọ̀wé òyìnbó kàátì láì mọ̀ pé adìẹ kọ̀wé òyìnbó kàátì tá à ń sọ yìí alifábẹ́ẹ̀tì àwọn ọmọ káàárọ̀ òjíire ni ṣùgbọ́n ńgbà tí Elédùmarè wá gbé ìṣe rẹ̀ dé tó lóun ò fẹ́ kí àwọn ọmọ Yorùbá ká kú sóko ẹrú òun ló gbé bàbá wa yìí dìde ló wá fi ìran yìí hàn bàbá yìí pé alifábẹ́ẹ̀tì yìí
tó wà lókè ìdànrè yìí òun rèé o, òun leléyìí. ẹ má jẹ́ ń lọ púpọ̀ jù bá a bá fẹ́ gbọ́ òkodoro ọ̀rọ̀ yìí, torí pé àkókò wa a ò fẹ́ ká dá wa lágara púpọ̀. mo fẹ́ kẹ́ ẹ bá mi ti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. mò ń rí àwọn àtẹ̀jíṣẹ́ kan, ṣùgbọ́n mo mọ̀ pé àwa tá a wà ń bí lónìí à ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, a sì ń gbóhùn ẹnu mi lórí ọ̀rọ̀ alifábẹ́ẹ̀tì yìí. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lónìí ọmọ Yorùbá a ní alifábẹ́ẹ̀tì tí à ń lò láyé ìjọ́hun lọ́hùn. báwo la ṣe ń lò ó, báwo làwọn bàbá wa ṣe ń lò ó nígbà yẹn náà lọ́hùn-ún, òun ló wà lókè ìdànrè tẹ̀ ń wò lónìí, tó jẹ́ pé gbogbo àwọn tó wà ní iléèwé yunifásitì Ilé Ifẹ̀, ọ̀pọ̀lọpọ̀ láti Ilé Ifẹ̀ míì, láti ilé yunifásitì míì ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ káàárọ̀-o-jíire, à ń lọ síbẹ̀ tí à ń lọ fún excursion láti lọ pé ẹ jẹ́ ká lọ wo ṣe iṣẹ́ ìwádìí níbẹ̀, báwo ló ṣe rí, báwo ló ṣe lọ, kí ni ìtumọ̀ kọ sí yìí, ohun tí wọ́n kọ yìí, ìtumọ̀ wo ló ní, ìtumọ̀ wo ló gbé jáde fún wa. Elédùmarè, ẹ bá ń pàtẹ́wọ́ fún Elédùmarè. bàbá mi, ẹ bá mi ṣe ṣàdánkátà fún bàbá. ẹ ṣe kábíyèsí, ẹ bá mi ṣe kábíyèsí. kábíyèsí ni Elédùmarè. ó wá gbé bàbá wa dìde, ó ní Tolú làṣẹ o, Tolú làṣẹ o, Tolú làṣẹ o, ọyá ìwọ ni mo fi iṣẹ́ yìí rán, ọyá jáde kánkán kó o polongo alifábẹ́ẹ̀tì àyébájìogbè. àyébájìogbè tí mo pè yìí ọ̀pọ̀lọpọ̀ ọwa ọ̀rọ̀ eléyìí kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. alifábẹ́ẹ̀tì yìí ẹ mọ́ kà á kún ọ̀rọ̀ ẹ̀sìn kí n tètè là á fún wa o. torí nísìnyí la mọ̀ pé àyébájìogbè Ifá ni wọ́n tún mú wá fún wa. ǹjẹ́ Ifá ló ń kọ́ wa ní alifábẹ́ẹ̀tì? ọ̀rọ̀ Ifá kọ́ o, ọ̀rọ̀ Elédùmarè ni. ọ̀rọ̀ Elédùmarè náà ni alifábẹ́ẹ̀tì tí a mú wá fún wa lálẹ́ yìí. ẹ ti ń gbọ́ tipẹ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ káàárọ̀-o-jíire tí ẹ ti darapọ̀ mọ́ iléèwé ẹ̀kọ́ alifábẹ́ẹ̀tì Odùduwà àyébájìogbè. mo kí gbogbo àwa tí a ti kẹ́kọ̀ọ́, tí a ti kọ́ yanjú, tí a sì ti gba ìwé ẹ̀rí, mo kí yín púpọ̀. mo kí adarí olùkọ́, mo kí yín o nílùú Ìlọrin, mo kí yín bẹ̀, mo kí yín dáadáa, mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun. mo kí yín bàbá tẹ́ ẹ wà nípínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ gba alifábẹ́ẹ̀tì àyébájìogbè, tẹ́ ẹ sì tún kọ́. mo kí yín púpọ̀ ní pé ẹ kú àṣeyọrí. bákan náà mo kí gbogbo ọba ládéládé tí wọ́n ti gba alifábẹ́ẹ̀tì yìí wọlé sí ìlú kọ̀ọ̀kan káàkiri. mo kí wa púpọ̀. adé ọpẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ kó dúkìní. mo kí yín bàbá, ìgbà ọdún kan ló máa jẹ́ fún yín lórí àpèrè yín o. bákan náà mo kí bàbá wa gómìnà dáadáa Arẹ́gbẹ́ṣọlá, mo kí yín. nígbà tí ọ̀rọ̀ alifábẹ́ẹ̀tì yìí jáde, táwọn bàbá wa bẹ̀rẹ̀ sí ní rìn lọ́tùn rìn lósì, ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ wò pé mo dárúkọ gómìnà Arẹ́gbẹ́ṣọlá. bẹ́ẹ̀ ni bàbá wa gómìnà yìí, àwọn ni wọ́n tẹ́wọ́ gbà, àwọn lẹni àkọ́kọ́ nínú àwọn gómìnà tí wọ́n kọ́ gbé e jáde pé ó ti di òǹtẹ̀, wọ́n fòǹtẹ̀ lù ú, wọ́n lò ó ní stamp pé alifábẹ́ẹ̀tì yìí òótọ́ ni, òdodo ni o. bẹ́ẹ̀ ni mo wá fi kíkí bàbá wa Arẹ́gbẹ́ṣọlá, mo fi kí gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀gá iléeṣẹ́ tó wà ní yunifásitì Ilé Ifẹ̀, mo kí yín o fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe
nígbà àkọ́kọ́ torí pé àwọn tó kẹ́kọ̀ọ́ álífábẹ́ẹ̀tì yìí tí wọ́n kọ́kọ́ gba ìwé ẹ̀rí wọn yunifásitì Ilé-Ifẹ̀ ibẹ̀ ni wọ́n ti gbà á. Àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ mọ̀jẹ̀ á jì ẹ mọ̀jẹ̀ á sùn. Ọ̀dà ẹ jẹ́ kí n dúró báwọn ná ẹ jẹ́ n sáré lọ tààràtà sórí àwòrán tí ẹ̀ ń wò. Ṣé rí álífábẹ́ẹ̀tì yìí òun ló jẹ́ àkọsílẹ̀ Odùduwà kí bàbá tó lọ. Bó ṣe jẹ́ àkọsílẹ̀ yìí, ara álífábẹ́ẹ̀tì yìí iná ni àwọn òyìnbó nígbà tí wọ́n dé tí wọ́n kó wọn lẹ́rú. Ńbẹ̀ wọ́n ti mú ábídí jáde wá. Ẹlòmíì ò pé irọ́ ni, ẹlòmíì á sọ pé òótọ́ ni, ṣùgbọ́n ẹni tó bá sọ pé irọ́ ni, mo fẹ́ kóun náà rìnrìn àjò kó tẹkọ̀ létí, kó rìnrìn àjò lórí ìpilẹ̀ṣẹ̀ káàárọ̀ oòjíire, bóyá irọ́ ni òótọ́ ni. Bàbá wa Samuel Ajayi Crowther ẹ mọ́ gbàgbé pé àwọn ni wọ́n ṣe ìtumọ̀ àwọn òwe oríṣiríṣi sí èdè Yorùbá látàrí ìgbà tí wọ́n kó àwọn baba ńlá wa lóko ẹrú. Ṣé rí álífábẹ́ẹ̀tì tá à ń sọ yìí, ìwádìí kò tíì tán síbẹ̀, ṣùgbọ́n ó ti fìdí múlẹ̀ kodoro pé àyíbájí ògbè òun ni álífábẹ́ẹ̀tì ọmọ káàárọ̀ oòjíire. Ẹ wá wò ó, ẹ jẹ́ kí n já yín sí nǹkan kan. Ẹ jẹ́ kí n mú yín lọ àwọn ibì kan tààràtà. Ẹ wo àwọn India, wọ́n ní álífábẹ́ẹ̀tì tiwọn. Arab ní tiẹ̀. Ẹ wo àwọn kọ́ńtírì tó wà, ǹjẹ́ wọn ò ní álífábẹ́ẹ̀tì tiwọn tí wọ́n ń lò yàtọ̀ sí èdè òyìnbó tí àwọn òyìnbó dé tí wọ́n fi ń kó oníkálukú lóko ẹrú. Ìbéèrè mi wá rèé, álífábẹ́ẹ̀tì wo ni tàwọn ọmọ káàárọ̀ oòjíire o? Ìwọ tó ní kò rí bẹ́ẹ̀, ìwọ tó dáhùn tó ní kò rí bẹ́ẹ̀, bá mi sọ̀rọ̀. Bóyá o lè pè mí lábẹ́ aṣọ àbí kó o tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé irọ́ ni wọ́n ń pa, álífábẹ́ẹ̀tì yìí kì í ṣe álífábẹ́ẹ̀tì ọmọ káàárọ̀ oòjíire. Ẹ jẹ́ n kó ń bẹ̀ hùn tóra ní fẹ́ ká gbára wa lákòókò púpọ̀. Kíkọ álífábẹ́ẹ̀tì yìí a máa bẹ̀rẹ̀ láti apá ọ̀tún lọ sí apá òsì. Ẹlòmíì á wò pé kéwú mọ̀ leléyìí, hẹ̀ǹtú leléyìí. Rárá o, kéwú kọ́ o, bẹ́ẹ̀ ni kìí ṣe hẹ̀ǹtú. Ẹ wo àwọn Íjíbítì, ṣé wọn ò ní álífábẹ́ẹ̀tì tiwọn ni? Wọ́n ní. Ẹ wò bí wọ́n ṣe ń kọ ọ́. Bẹ́ẹ̀ náà ni tàwọn ọmọ káàárọ̀ oòjíire. Tí ẹ bá wo àwòrán tí mo fi hàn wá yìí, tí ẹ bá wo apá ọ̀tún, níbi tá ó ti bẹ̀rẹ̀ àti máa kà á lọ sí apá òsì. Mo rò pé gbogbo wa la ti rí àwọn àwòrán tó wà ńbẹ̀. Àwọn àwòrán yìí yóò mọ sọ fún wa bí a ó ṣe mọ̀ pé ní ọlọ́kan ọ̀jọ̀kan. A, ajá. E, ejò. Bá, bàtà. Jí, jagunjagun.
ó ògòǹgò pí pẹ́pẹ́yẹ ẹ má bínú mo gbé e fò. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ padà. A ajá, E ejò. Ṣé rí a tí mo pè yìí ẹ rí i pé mo pè ní a títí abídí, ṣùgbọ́n tí a bá fẹ́ kà á kí n kọ́kọ́ kà fún wa kó lè bàa yé wa dáadáa. Ẹ jẹ́ n gbé álífábẹ́ẹ̀tì yìí jáde ká tó wá bọ́ síbi àwọn àwòrán, òun ló fi jẹ́ kó yé èmi àti yín dáadáa. Mo rò pé a ti rí báyìí. Tí ẹ bá wo láti apá ọ̀tún tí mo sọ yìí, bákan náà bí mo ṣe ń sọ yìí ẹ rí i pé mo ti sún mọ́ dáadáa ká lè bá a rí ni o. A e bá jí o gbè dí fa tì ẹ ọ lọ u ù mi ní í hu re sí ṣẹ kí gí yè pẹ́. Mo mọ̀ pé lómi ọ̀sán pé bóyá ọ̀fọ̀ ni mò ń pa àbí ègèdè. Kò rí bẹ́ẹ̀ o. Àwọn tó ti kọ́ ẹ̀kọ́ nípa álífábẹ́ẹ̀tì yìí, àwọn ohun lẹ̀ ń wò lọ́wọ́ ìsàlẹ̀ tẹ̀ ń wò lọ́wọ́ ìsàlẹ̀ ń ara àpá àṣeyọrí tó jẹ́ àṣeyọrí ilé ẹ̀kọ́ álífábẹ́ẹ̀tì Àyíbájí-Ògbè tó jẹ́ t'Odùduwà, òun lẹ̀ ń wò yìí. Ìwé tẹ́ ẹ wò yìí tí ẹ fi ń wo àwòrán yìí ìwé ẹ̀sásáìsì ni ṣé ẹ ti rí mo fẹ́ fi hàn wá ká rí dáadáa. Àṣeyọrí ni o, àṣeyọrí ló jẹ́ pé àwọn ọmọ káàárọ̀ oòjíire a ò sùn, a ò gbọ́dọ̀ sùn. Ṣé ẹ ti rí àwọn kàlẹ́ndà bá a ṣe fi kọ ọ̀rọ̀, ṣé ẹ ti rí? Mo rò pé ẹ rí báyìí, ẹ ti rí báyìí, ẹ ti wò ó, ṣé ẹ rí báyìí? Àbẹ́ ẹ rí bẹ́ẹ̀ bá fẹ́ kọ̀wé ẹ jẹ́ n dá padà síbí, ẹ ti rí fún àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a fẹ́ kọ orúkọ wa sínú ìwé, ṣé ẹ ti rí orúkọ, ẹ ti rí ilé ìwé. Ẹ mọ̀ wò pé báwo ni ohun tó ń kà yìí tó nítumọ̀ ṣá, ó nítumọ̀ ohun nígbà tẹ́ ẹ tí ì kọ́ ni o. Àwọn tó ti kọ́ táwọn ti yege wọ́n ti mọ ohun tí mo fi ń hàn wá yìí. Ṣé ẹ ti rí? Ẹ ti rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti yege, àwọn lẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí wọn? Àwọn tí wọ́n ti yege tí wọ́n gba ìwé ẹ̀rí nílé ìwé yunifásitì Ilé-Ifẹ̀, àwọn lẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí? Ẹ ti rí bí? Ẹ ò rí bí? Ṣé mọ̀ pé ọmọ káàárọ̀ oòjíire àní nǹkan ọ̀kan wa lẹ̀ ń wò yìí. Òdo, ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá, títí lọ bẹ́ẹ̀, òun lẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí báyìí? Ẹ ti rí báyìí? Tó, mo kí wa púpọ̀ fún ìfarabalẹ̀ wa. Mo kí wa púpọ̀ fún ìfarabalẹ̀ wa lórí ẹ̀kọ́ álífábẹ́ẹ̀tì Àyíbájí-Ògbè. Ẹ jẹ́ wá padà sórí bí a ṣe ń ka álífábẹ́ẹ̀tì yìí pẹ̀lú àwọn àwòrán, bí a ṣe ń kà á láti bẹ̀rẹ̀.
à òun lẹ́ ń wò yìí o à é bá jí o gbè dí fà tì ẹ ọ lọ wu ù mi ní í ú re ṣí ṣẹ kí gí yè pẹ́. Tí a bá farabalẹ̀ gbọ́ álífábẹ́ẹ̀tì yìí ní àgbáyé lónìí lágbàáyé òun nìkan ni álífábẹ́ẹ̀tì tó ń sọ̀rọ̀. Álífábẹ́ẹ̀tì àyíbájíògbè òun nìkan ni álífábẹ́ẹ̀tì tó ń sọ̀rọ̀. Ẹ lọ ṣáàṣì fún ẹ lọ YouTube ẹ lọ Google ẹ lọ béèrè ẹ lọ ṣáàṣì fún gbogbo álífábẹ́ẹ̀tì. Àwọn onímọ̀ dáadáa álífábẹ́ẹ̀tì tó ń sọ̀rọ̀ àyíbájíògbè nìkan ló sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ wo ló sọ ẹ jẹ́ n fi sẹ́gbẹ̀ẹ́ kan kì í ṣalẹ́ yìí ètò tún ń bọ̀ padà lórí ẹ̀ ètò tún ń bọ̀ lórí ẹ̀ tó ẹ jẹ́ wá padà síbi àkọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo sọ fún wa tèmi àti yín tí àjọ ń bẹ̀rẹ̀ nípa álífábẹ́ẹ̀tì yìí a ajá e ejò bá bàtà jí jagunjagun ó ògòǹgò gbè gbàgùdá wọn á wò pé gbè tẹ́ ẹ bá wo ìgbàtà kà á lákọ̀ọ́kọ́ mo ní à é bá jí o gbè à é bá jí o gbè gbè gbí ní álífábẹ́ẹ̀tì àwọn òyìnbó tí wọ́n fún wa ní abd òun ni gbí tí a kà ní abdafgb abdafgb yìí àwòkọ́ṣe ni wọ́n mú jáde látara àébájíogbè àwòkọ́ṣe yìí òun ló mú abdafgb jáde wá. A ajá e ejò bá bàtà jí jagunjagun ó ògòǹgò gbè gbàgùdá. Gbè yẹn ẹlòmíà wò pé ìgbà tí mo sọ pé álífábẹ́ẹ̀tì yìí ìfẹ́ lọ bẹ̀ ìfẹ́ ká lọ bẹ̀ lálẹ́ yìí ìfẹ́ ká lọ bẹ̀ lálẹ́ yìí ìfẹ́ ká lọ bẹ̀ ọ̀rọ̀ tó sọ òun ìfẹ́ ká lọ bẹ̀ ṣùgbọ́n agbọ̀nbi tá a wà yìí ó tún fẹ́ mú mi lọ bí ọ̀rọ̀ tí álífábẹ́ẹ̀tì yìí sọ. Àyíbájíògbè yìí ó ń jẹ́ kó yé wa pé ní ìtumọ̀ ẹyọ kan bẹ̀ pé kò sí odù tó tóbi ju ogbè lọ. Gbogbo ohun tá a bá ń dáwọ́lé nílẹ̀ káàárọ̀ òjíire yóò mọ gbè wá sówó yóò mọ gbè wá sọ́mọ yóò mọ gbè wá sí àìkú baálẹ̀ ọrọ̀. Mo fi sọ fún wa pé lẹ́ẹ̀kan kì í sọ̀rọ̀ ifá o bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ kéwú ní álífábẹ́ẹ̀tì yìí jẹ́. Dí dòjé fá fìlà tí tafàtafà ẹyẹ ọfà lọ labalábá
wú wàrà, wú wúkùwúkù, mí màálù. Ẹ wò ó, ẹ̀yà dúró báyìí lálẹ́ yìí fún àǹfààní àwa tí a fẹ́ kọ́ ẹ̀kọ́ yìí, tá a sì fẹ́ mọ̀ ọ́n, tí a sì fẹ́ mọ fi kọ àkọsílẹ̀, pàápàá jùlọ àwọn ọmọ wa nínú ilé. Oore ọ̀fẹ́ ti wà, à ń kọ́ àwọn èèyàn ní online lórí social media, à ń kọ́ wa. Àwa tí a bá ní oore ọ̀fẹ́ láti lè jẹ́ pé kí a kọ́ ẹ̀kọ́ yìí, ká kọ́ alifábẹ́ẹ̀tì àyíbájìògbè yìí tó jẹ́ ti ọmọ káàárọ̀ oòjíire, à ń kọ́ wa lórí social media. Ìgbàkúìgbà tí ẹ bá ti mọ̀ pé ẹ ṣetán láti kọ́ ẹ̀kọ́ yìí, ẹ kàn sí wa, a ó gbé yín wọlé. Lẹ́ẹ̀kejì sí i, bóyá ẹ ní oore ọ̀fẹ́ wípé àwọn ọmọ wa wọn ò ní Android phone dání tí wọ́n fi lè kọ́ ọ lórí social media. Oore ọ̀fẹ́ wà láti kó àwọn èèyàn jọ nínú ìlú tẹ́ ẹ bá wà, kẹ́ ẹ pè wá, ká mọ̀ bọ̀ wá láti wá kọ́ yín. Oore ọ̀fẹ́ wà láti wá kọ́ yín. Bákan náà, kí n sọ fún wa lágbọn ọbẹ̀ yẹn pé bóyá ẹ̀ ń pè wá torí pé à ń lọ sí ìlú, ìletò sí ìletò tí a fi ń kọ́ àwọn èèyàn ní alifábẹ́ẹ̀tì yìí, torí pé àǹfààní pọ̀ ń bẹ nígbà tá a bá gba ilẹ̀ olómìnira wa tán. Tá a bá gbalẹ̀ olómìnira wa tán, ẹlòmíì á rò pé ṣé ábídí náà láàmú lò. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin olóye, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye dáadáa, a ò lè lo ábídí mọ́. Ábídí kìí ṣe alifábẹ́ẹ̀tì wa, àyálò ni wọ́n fi kó wa lẹ́rú ni. Ara ABC nígbà wọ́n lọ tí wọ́n yọ gbogbo ẹ̀ tán, wọ́n yọ bọ̀, wọ́n yọ lára ABC ABD nígbà tí wọ́n gbọ́ àyíbájìògbè lẹ́nu àwọn baba ńlá wa lọ́hùn-ún. Mo fẹ́ kí bá mi pín ètò yìí lálẹ́ yìí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ lẹni tí ó ṣe kí ni, tí ó sọ pé irọ́ ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ìwúlò tó wà ń bẹ pọ̀. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ kọ́ ẹ̀kọ́ yìí láti sìn lọ, nítorí ìgbà tí a bá dé orílẹ̀-èdè wa, ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ wá iṣẹ́ o, tí ó fẹ́ gbaṣẹ́, ṣùgbọ́n tó bá tó àkókò náà tó fẹ́ gbaṣẹ́, ẹ má jẹ́ kó yà wá lẹ́nu nígbà tí wọ́n bá ń pé lọ múwèé ẹ̀rí iléèwé alifábẹ́ẹ̀tì àyíbájìògbè wá. Oore ọ̀fẹ́ ńláńlá ló jẹ́ fún gbogbo ẹni tó bá ní látàsìkò yìí lọ. Ó lè ní kó pamọ́ ńlé kó wá wò pé kíní yọmọ wúlò ní ìsìn, ṣùgbọ́n ìgbà tí ó wúlò ń bọ̀, ìgbà tá a bá gba òmìnira tán, tá a dé orílẹ̀-èdè wa, tá a dé orírun àwa ọmọ káàárọ̀ oòjíire pé àwa náà ti dá dúró, nígbà lẹ́tọ̀ọ́ mọ̀ pé àsáwọn kinní tó ń pariwo nígbà yìí, nígbà yẹn lọ́hùn-ún, àṣé òótọ́ ni wọ́n ń sọ. Àṣé wọn ò parọ́. Ọlọ́run àti ta ni? Bọ́lọ́run bá fẹ́ ràn yàn níṣẹ́ tó fẹ́ kí nǹkan ṣẹlẹ̀, bó sì mọ́ ń bẹ̀rẹ̀ rẹ o. Ṣùgbọ́n mi ì fẹ́ kó kọtí ikún, mi ì fẹ́ kó gbọ̀n dànù. Pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ òwòyí, pàápàá jùlọ àwọn ọmọ ìsìn tí à ń bí láwọn ọmọ wa tẹ́ pé nígbà táwa bá lọ tán, àwọn ni wọ́n kù.
yẹ ká fi wọ́n sílẹ̀ fún ìyàjẹ. Ìdí nìyí tí mo fi mú oore ọ̀fẹ́ àti àǹfààní yìí tí mo fi mú wá fún wa lálẹ́ yìí. Bẹ́ẹ̀ bá ti kó èèyàn jọ ní ìlú yín àbí ní agbègbè yín, oore ọ̀fẹ́ wà, ẹ pè wá. Bẹ́ẹ̀ bá ti pè wá, a ó wá kọ́ yín. Ọ̀fẹ́ ni o, a ò ní gbowó lọ́wọ́ yín, a ó fi kọ́ yín. Àwọn bàbá wa olóyè Tolúlàṣẹ Ògúntósìn tí Elédùmarè fi álífábẹ́ẹ̀tì yìí rán sí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè, wọ́n dúró pátápátá, wọ́n dúró fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè gẹ́gẹ́ bí bàbá wa olóyè Sunday Ìgbòho ṣe dúró, gẹ́gẹ́ bí bàbá wa Professor Adébánjí Akíntóyè bí wọ́n ṣe dúró. Bẹ́ẹ̀ náà ni bàbá wa olóyè Tolúlàṣẹ Ògúntósìn Táyé, àwọn náà dúró fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè lórí álífábẹ́ẹ̀tì àìbájíògbè dífá tiẹ̀. Mi ì tí ì lọ síbi ìtumọ̀ ọ̀rọ̀ yìí o, wípé álífábẹ́ẹ̀tì yìí sọ̀rọ̀, ẹ jẹ́ á fìyẹn lẹ̀ lálẹ́ yìí, a ó padà síbẹ̀ lọ́jọ́ míì. Iléèwé ti wà, iléèwé álífábẹ́ẹ̀tì yìí ó ti wà dáadáa. Ẹ jẹ́ ká jọ lọ sórí YouTube wa, ẹ jẹ́ ká lọ sáàsì fún álífábẹ́ẹ̀tì àìbájíògbè. Ẹ lọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ mọ sáàsì fún un, ẹ mọ orí álífábẹ́ẹ̀tì àìbájíògbè, ẹ mọ orí oríṣiríṣi àwọn nǹkan tí a ti gbé ṣe láti àtẹ̀yìnwá, láti bí ọdún mélòó kan sẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́mọ̀ rí. Kódà ẹ ó rí bí wọ́n ṣe kọwọ́ bọ̀wé tí ìjọba ìjọba tó wà ń bẹ̀ báyìí, àwọn ìjọba tá wà ń bẹ̀, orílẹ̀-èdè tá wà ń bẹ̀ yìí, táwọn náà ti fọwọ́ sí i lẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n ti fọwọ́ sí i, wọ́n fọwọ́ sí i dáadáa, wọ́n fọwọ́ sí i. Ṣùgbọ́n torí fún àǹfààní àwa ọmọ káàárọ̀ òjíire ńgbà tá a bá gba òmìnira wa, tá a bá gba ilẹ̀ wa tán, mo wá rọ̀ wá abiyamọ tòótọ́, olólùfẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire, ẹ jẹ́ ká fi álífábẹ́ẹ̀tì yìí, ká jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n mọ̀ ọ́n, ẹ jẹ́ kí wọ́n kọ́, torí kó lè bá wúlò fún wọn ní ọjọ́ ọ̀la, pàápàá jùlọ nígbà tá a bá gba òmìnira tán. A ò ní lo ábídí mọ́. Mò ń sọ eléyìí, ẹ tún lọ tún yẹ̀ wò, ẹ jẹ́ á jọ gbé sí mẹ́mórì wa, ẹ jẹ́ á jọ gbé sínú làákàyè wa pé ṣé iléeṣẹ́ Kóìkí yìí ó ń parọ́ fún wa ni àbó sòótọ́ fún wa. Álífábẹ́ẹ̀tì yìí ó ṣe pàtàkì fún wa. Ọmọ káàárọ̀ òjíire, àìbájíògbè dífá tiẹ̀, àìbájíògbè dífá tiẹ̀. Dífá tiẹ̀ tí mo sọ yìí, ẹlòmíì rò pé onífá ni, ọ̀rọ̀ ifá ni. Kífá tó dé, ẹ̀yin Yorùbá, ẹ jẹ́ á jọ tú wò, àwa Yorùbá, mo sọ pé ẹ̀yin Yorùbá, àwa Yorùbá, ẹ jẹ́ ká jọ tú wò, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀ wò. Báwo la ṣe mọ́ sọ fúnra wa? Ọlọ́gbẹ́ni, arákùnrin ọ̀wá, dífá tiẹ̀, wọ́n dá sọ́rọ̀ mi jàre, ọ̀rọ̀ tiẹ̀ ni ọ sọ, mo sọ tèmi, gbàrà mi dẹlẹ́rù, ẹ̀ bá ṣe mọ́ ń sọ. Dífá tiẹ̀ ń ọ wá fara pẹ́ ọ̀rọ̀ odù kan nínú Ifá. Òun lọ́pọ̀lọpọ̀ wá rò pé ọ̀rọ̀ Ifá ni, ìṣẹ̀ṣe ni wọ́n gbé wá, ìṣẹ̀ṣe ni wọ́n gbé dé. Ọ̀rọ̀ ìṣẹ̀ṣe kọ́ o, ọ̀rọ̀ álífábẹ́ẹ̀tì yìí kì í ṣe ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Ẹ̀yin náà gbìyànjú, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ rìnrìn àjò, ẹ jẹ́ ká lọ sí òkè Ìdànrè bí mo ṣe ń sọ yìí, kẹ́ ẹ lọ wò ó, ẹ lọ fìdí ẹ̀ múlẹ̀ pé ṣé lóòótọ́ ní iléeṣẹ́ Kóìkí tó ń polówó àìbájíògbè yìí,
ṣé lóòótọ́ ló rí bí àbí lóòótọ́ kọ́? ṣé bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ sọ ní àbí bẹ́ẹ̀ kọ́? ẹ jẹ́ ká jọ rìnrìn àjò ká jọ gbé yẹ̀wò, a ò ní gbára wa lákòókò. ẹ jẹ́ n tún fi àwọn àṣeyọrí kọ̀ọ̀kan 2 sí 3 kí n fi hàn wá nínú fọ́nrán tí à ń bá lọ yìí. tẹ́ ẹ bá wò ó, ẹ jẹ́ n yí ipò báyìí, ẹ jẹ́ n yí ipò, ṣé ẹ rí i? mo rò pé ẹ ti rí i dáadáa. ẹ rí i báyìí. àwọn àṣeyọrí iléèwé álífábẹ́ẹ̀tì Odùduwà Àyíbájí-Ògbè náà lẹ́ ń wò yìí. aṣọ náà wà o. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, olùkọ́ ni mo jẹ́ nínú iléèwé Àyíbájí-Ògbè. olùkọ́ ni mo jẹ́ ń bẹ̀. ṣé ẹ ti rí i? ara àwọn àṣeyọrí tí iléèwé Àyíbájí-Ògbè tó ti gbé jáde òun lẹ́ ń wò yìí. wọ́n fẹ́ fi hàn wá dáadáa. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti apá ọ̀tún tí a ti mọ̀ ń kà lọ. ṣé ẹ ti rí i? ẹ ti rí i dáadáa. a ò ní gbára wa lákòókò púpọ̀. àwa tí a bá lóore ọ̀fẹ́ àti àǹfààní láti kọ́ ẹ̀kọ́ nípa àlífábẹ́ẹ̀tì Àyíbájí-Ògbè, ẹ jẹ́ ká kàn sí ìwà ẹ kàn sí wa, ẹ kàn sí wa, ẹ kàn sí wa. tẹ́ bá fẹ́ kọ́ lórí social media, oore ọ̀fẹ́ wà. bẹ́ẹ̀ bá sì fẹ́ kọ́ nínú ilé, nígbà tí ẹ ti kó àwọn èèyàn jọ nínú ìlú yín, oore ọ̀fẹ́ wà. tẹ́ bá wo ọwọ́ ìsàlẹ̀, ẹ rí bàbá tó dé fìlà nísàlẹ̀ wọn, bàbá wa olóyè Tolúlàṣẹ Ògúntósìn, tí Elédùmarè fi álífábẹ́ẹ̀tì yìí rán sí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. àwọn lẹ́ ń wò yìí, àwọn lẹ́ ń wò ń bẹ̀ wọn. ṣé ẹ ti rí i? ẹ ti rí i báwọn? ẹ ti rí i báwọn? mò ń bọ̀. mo fẹ́ kẹ́ lè bá a rí i dáadáa, kẹ́ lè bá a mọ̀ pé oore ọ̀fẹ́ ńláńlá Ọlọ́run ṣe fún wa. ẹ jẹ́ kí n mú ara àṣeyọrí kan jáde wá nípa aṣọ. mo fẹ́ kẹ́ bá mi pín ètò yìí bí ẹ ṣe ń gbọ́. ẹ mọ bá mi pín báwọn. bí ẹ ṣe ń gbọ́, ẹ bá mi pín ètò, ẹ bá mi pín dáadáa. ẹ jẹ́ kó kan olóko tẹlẹ́mù tó nílé tó lọ́dọ̀, ẹ jẹ́ kó kẹ́ wọn lára. Álífábẹ́ẹ̀tì Àyíbájí-Ògbè, òun náà ni álífábẹ́ẹ̀tì ilẹ̀ káàárọ̀ oòjíire. Àyíbájí-Ògbè, Ifá tí ọlọ́wù mí ní ìwúre ṣiṣẹ́ kéègì yèèpẹ̀. mo tún fi kọrin fún wa ní bá a ṣe mọ́ kọrin ABC. Àyíbájí-Ògbè, Ifá tí ọlọ́wù mí ní ìwúre ṣiṣẹ́ kéègì yèèpẹ̀. tó gẹ́gẹ́ bí mo sọ fún wa pé ara àṣeyọrí ẹ̀rí vest rèé o, vest ni o. ṣé ẹ ti rí? ẹ jẹ́ kí n fi hàn wá dáadáa. ẹ jẹ́ kí n ṣe báyìí kẹ́ lè mọ̀ pé vest ni. ṣé ẹ ti rí? vest ni o. ṣé ẹ ti rí? òun rèé o. àwọn ọmọ káàárọ̀ oòjíire. kí ló dé? ẹ̀rí pa ti sọ nǹkan nù. a ti sọ nǹkan nù. ọ̀dà ẹ̀mọ́jà sọ́nù Elédùmarè rántí wá o. ọ̀yẹ̀ wá wo ẹwù ẹ̀yìn. ṣé ti rí ẹ̀yìn tí mo fi hàn wá yìí? àbẹ̀ tí rí? tẹ́ bá wò ẹ rí pé àjọ̀dún ọdún 11 tí a ṣe àwárí kíkọ́lẹ̀ ohùn Odùduwà Àyíbájí-Ògbè alphabet 2022. tẹ́ bá wá wo ìsàlẹ̀ 2022 yẹn, ẹ rí pé alifábẹ́ẹ̀tì Àyíbájí-Ògbè náà la fi kọ orúkọ. orúkọ tí ẹ̀ ń wò yìí, orúkọ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ni. àwa tí a ti kẹ́kọ̀ọ́ yege, mo mọ̀ pé a ó ti mọ ohun tí a kọ yìí, ṣùgbọ́n fún àǹfààní àwa tí a ò tí ì kọ, Adélékè náà lẹ́rí tí a fi alifábẹ́ẹ̀tì yìí kọ yìí. Adélékè. sorry, ẹ má bínú, ẹ má bínú,
Adékúnlé náà ni akọ yìí. Adékúnlé ni a fi álífábẹ́ẹ̀tì yìí náà la fi kọ yìí. Adékúnlé ṣe ti rí. Ṣùgbọ́n yóò jẹ́ màjíìkì fún àwa tí a ò tí ì kọ. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Ṣe ti rí, ẹ̀rí péjọ ti pẹ́. Tó oore ọ̀fẹ́ ló jẹ́ fún èmi àti yín láti lè ṣe kẹrin, láti lè kọ́ ẹ̀kọ́ álífábẹ́ẹ̀tì yìí. Kò sí ohun tí a bá ti mọ álífábẹ́ẹ̀tì yìí, kò sí àrà tí a fẹ́ fi dá tí a ò fi dá ní ilẹ̀ káàárọ̀-o-jíire, nílẹ̀ olómìnira wa. Ẹ ṣé púpọ̀ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ẹ fi ń gbọ́ ètò yìí ní alẹ́ yìí. Mo kí bàbá wa ọlọ́lá jùlọ Koiki Media, mo kí yín púpọ̀ fún àǹfààní tí ẹ fi fún mi láti lè jẹ́ kí ètò yìí kó wáyé ní alẹ́ yìí. Mo kí yín o. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi tí ẹ tẹ́tí lóko láti gbọ́ ètò yìí lálẹ́ yìí. Mo fẹ́ kí ẹ bá mi share program yìí dáadáa. Mo fẹ́ kí ẹ bá mi share rẹ̀. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o. Ọ̀rọ̀ álífábẹ́ẹ̀tì kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí o. Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Kì í ṣe pé mo jẹ́ onígbàgbọ́, mo jẹ́ kìrìsìtẹ́nì. Ọ̀dà, jẹ́ kí n sọ lọ báyìí, jẹ́ kí n lọ báyìí pé ọ̀dà, ǹjẹ́ tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn, ṣé álífábẹ́ẹ̀tì wa ABD tá ń lò, ǹjẹ́ àló mọ́ nítorí pé a gba ẹ̀sìn? Ẹ rí i pé kò ṣeé ṣe. Òun náà lájọ ń lò lọ́jọ́ fi ń kọ̀rọ̀ síra wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ álífábẹ́ẹ̀tì àyíbájú-ògbè ṣe jẹ́. Ará mi nílé lóko lódò, álífábẹ́ẹ̀tì yìí ṣe kókó, ó ṣe pàtàkì fún wa. Lẹ́ẹ̀kan sí, àwa tí a bá ní oore ọ̀fẹ́ láti kọ́ ní online, ẹ kàn sí iléèwé wa. Àwa tí a bá mọ̀ pé a fẹ́ mọ ohun tó ń lọ dáadáa lórí álífábẹ́ẹ̀tì yìí, ẹ lọ sórí YouTube wa. Alphabet àyíbájú-ògbè. Ẹ lọ tẹ̀ àyíbájú-ògbè, yóò gbé wá fún yín. Bẹ́ẹ̀ bá ti ń wọlé síbẹ̀, ẹ mọ subscribe síbẹ̀. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ rí ńbẹ̀, ẹ mọ̀ rí. Lẹ́ẹ̀kan sí, bàbá fẹ́ kọ́ ní online, ẹ jẹ́ ká mọ̀. Bí ẹ bá fẹ́ kọ́ ní pẹ̀tù, àti kó àwọn èèyàn jọ nílùú wa, ẹ mọ̀ bọ̀ wá. Ṣùgbọ́n nǹkan kan wà ńbẹ̀. Nǹkan tó wà ńbẹ̀ ni pé àwọn tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ yìí tó jẹ́ pé wọ́n kó àwọn èèyàn jọ, ó kéré jù wọ́n gbọ́dọ̀ kó èèyàn jọ kó ti jẹ́ bí èèyàn bíi 40 sí 50, 50 lọ sí 100 tí ń ṣe 100. Tá a bá kóra wa jọ bẹ́ẹ̀, oore ọ̀fẹ́ ó wà láti wá. A ò ní gba kọ́bọ̀ gẹ́gẹ́ bí iléèwé yìí ṣe wà. Wọn ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ wa pé owó ẹ̀kọ́ iléèwé. Ṣùgbọ́n ẹ̀yin lẹ ṣètò. Àwọn tó ń bọ̀ tó jẹ́ àwọn olùkọ́ tí wọ́n fẹ́ wá kọ́ yín, níbo ni wọ́n fẹ́ sùn sí? Bó ni jíjẹ wọn? Bó ni mímu wọn? Pàápàá jùlọ, bó ni wọ́n ṣe fẹ́ wá? Bó ni wọ́n ṣe fẹ́ padà? Òun ni ohun tó jẹ́ ìnáwó tí a fẹ́ ná. Ṣùgbọ́n lórí pé àwọn akẹ́kọ̀ọ́ wọ́n gbowó lọ́wọ́ wọn, wọ́n ṣe gbá wọn ṣàwo, kò síbẹ̀. Ó tún dìgbà tí ẹ bá fẹ́ gba ìwé ẹ̀rí kẹ́ tuntun náwó. Bẹ́ẹ̀ bá wá ráwọn kan tó bá ní àwọn fẹ́ kọ́ yín ní ẹ̀kọ́ álífábẹ́ẹ̀tì àyíbájú-ògbè tí wọ́n ní kẹ́ ẹ mú owó wá. Fẹ́ẹ̀kì ni o. Irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ o. Ẹ pè kẹ́ẹ̀kẹ́ sí a lè dá yín lóhùn pé lóòótọ́ ni àbí lódodo ni. A ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Iléeṣẹ́ Koiki kò ní bàjẹ́, kò sì ní jóná láṣẹ Èdùmàrè. Mo kí wa púpọ̀ pé a kú dédé àsìkò yìí. Lẹ́ẹ̀kan sí, mo kí wa pé a kú múra sílẹ̀ ìnáwó ti ìyá Yorùbá. Kí ni ìmúrasílẹ̀ mi àti yín
kí ni ìmúrasílẹ̀ yín lágbègbè yín? Ìbéèrè lélẹ́yìí. Nílùú yín tẹ́ wà tẹ́ ti ń gbọ́ mi lálẹ́ yìí, ìmúrasílẹ̀ wo lẹ̀ ń múra sílẹ̀ ń bẹ̀? Kí ni ètò yín tẹ́ ń ṣe lórí òmìnira tó dé tán yìí, pàápàá jùlọ rálì ńlá tó dé yìí tá ó fi gbòmìnira yìí? Ǹjẹ́ ìmúra sílẹ̀? Ǹjẹ́ èmi náà múra sílẹ̀? Ǹjẹ́ àti kánjọ àtijọ́ kẹ́mi rẹ̀wẹ̀sì bí? Sẹ́mi rẹ̀wẹ̀sì ò tí ì wọnú wa. Ẹ mọ̀ jẹ́ ó wọnú wa o. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú dédé àsìkò yìí o, ẹ kú ìfarabalẹ̀. Mo kí gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Koiki Media, bringing the world closer to your doorstep. Mo kí wa ìpè àkùṣẹ́ lọ́tún lósì, lágbára Elédùmarè, a ò ní ṣe lásán. Elédùmarè a máa mú wa tẹ̀síwájú láti Èdùmarè. A mọ̀ fi àkókò yìí, a mọ̀ fi ṣe ìlọ gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà. Ẹ̀yin náà ti mọ̀ pé bàbá ti fẹ́ lọ, orin akọmọ̀nà wa òun náà ni a ó fi dágbére fún ara wa. Òun la ó fi dágbére fún ara wa. Òun la ó fi dágbére fún ara wa. Tó lẹ́ẹ̀kan sí fún gbogbo oore ọ̀fẹ́ àti àǹfààní tí a ní lórí ètò yìí, lẹ́ẹ̀kan sí mo tún sọ fún wa pé àwa tí a bá ní oore ọ̀fẹ́ láti kọ́ ẹ̀kọ́ yìí, ẹ jẹ́ kí a kàn sí wa. 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 A ó fi Ladies and gentlemen, the national anthem of the newly formed Udiriwa Nation. ẹ ṣé púpọ̀ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí gbogbo ọjọ́ orí gbà. Ó dàárọ̀.